eléyìí lẹ́tìkẹ́ ẹgbọ́n náà ẹ̀yin èèyàn jẹ́ mọ̀dí tí King Dr. Saheed Osupa tó fi ń bínú sọ àwọn òkò ọ̀rọ̀ ńlá oríṣiríṣi kalẹ̀ lágbolé fújì lẹ́nu lọ́lọ́ tó sì dàbí ìgbà wípé Alhaji Wasiu Ayinde gan làwọn òkò ọ̀rọ̀ wọn yìí ò ń bá wí. Ẹ tún bá ń fi kalẹ̀ sí ẹ wá gbọ́ àwọn àlàyé lóríṣiríṣi tí arákùnrin Òtítọ́ Korò tó ṣe nínú fídíò yìí nípa ìdí gan ní pàtó tí Òṣùpá fi ń bínú ju bọ́ǹbù ọ̀rọ̀ kalẹ̀, ìdí tó fi ń fohùn ọ̀rọ̀ ránṣẹ́ sí K1 The Ultimate. Gẹ́gẹ́ bí àlàyé tí arákùnrin Òtítọ́ Korò tó ṣe, ó jẹ́ ó di mímọ̀ pé àì máa gbé ọlá fẹ́nu tí ọlá tọ́ sí, àì máa bọ̀wọ̀ fún ẹni tó yẹ kí wọ́n kàn lè máa bọ̀wọ̀ fún nídìí iṣẹ́ fújì. Yíyún bàbá tó ṣe pé gbogbo ìgbésí ayé wọn ó ní wọ́n fi rí i dájú wípé iṣẹ́ fújì di àtẹ́wọ́gbà, iṣẹ́ fújì ó di tí kálukú wá ń dán kọ́lé tán ra mọ́tò tó ń jẹ́ èèyàn nídìí rẹ̀. Ìyún olóògbé Síkírù Àyìndé Barrister. Nítorí kò fẹ́ẹ̀ sí rẹ́kọ̀dì kan tí Saheed Osupa tó máa ṣe tó ṣe pé kò ní bọ̀wọ̀ fún olóògbé Síkírù Àyìndé Barrister, ṣùgbọ́n kò kí ń rí bẹ́ẹ̀ ní kéèzì Alhaji Wasiu Ayinde wípé ìdí ìgan àtàwọn ìdí míì kọ̀ọ̀kan òun ló mú kí Saheed Osupa kò mọ̀ bínú ju àwọn bọ́ǹbù ọ̀rọ̀ kan kalẹ̀ o lágbolé fújì lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Ó lágbára gidi gan. Báwo gan lọ̀rọ̀ yìí ṣe kan King Sunny Adé? Bó ló ṣe kan bàbá General Kollington Àyìnlá? Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ àjọ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ìdí yìí àti àwọn ìdí míì tó sọ̀rọ̀ mọ́ ìdí gan tó Òṣùpá fi ń bínú sọ àwọn bọ́ǹbù ọ̀rọ̀ kan kalẹ̀ lágbolé fújì lẹ́nujọ́ mẹ́ta yìí. Bẹ́yìn bá wá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television, ẹ máa bá mi subscribe lórí YouTube, ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, ẹ máa bá mi like, ẹ máa bá mi share fídíò lórí ayélujára. Ẹ jẹ́ àjíjọ wo fídíò yìí yàn kéde máa fòpinion tí yín sí comment. Àkọ́kọ́ ń bẹ̀, Dr. Síkírù Àyìndé Barrister ló dá fújì sílẹ̀. Ẹ jẹ́ kó yé wa, bàbá yìí ló dá fújì sílẹ̀, bàbá yìí ló ṣe wàhálà yìí all alone. Àwọn ni wọ́n dá fújì yìí sílẹ̀, àwọn ni creator of Fuji music, kò sí olúwa ẹ̀. Kí ló dé tí a kì í fi orí fún olórí náà? Ìtọ́ ń bí Òṣùpá nínú nìyẹn o. Ṣé rí Dr. Síkírù Àyìndé Barrister yìí dẹ́ni, bàbá yìí ti kú tòótọ́, kí Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ wọn. Wọ́n deserve honour and respect. Tí wọ́n deserve fún, ó tọ́ ká máa fún wọn. Eléyìí ló máa wá ń bí àwọn tó kún ẹni tó jẹ́ pé òun ló ti ẹ̀ gbé gbogbo kìíní ilé bàbá yìí máa lọ́wọ́ yìí. Táyé tí wọ́n bá wò dáadáa, tá a bá fi làákàyè wú ọ̀rọ̀ yìí. That's why tí mo ṣe gbé fún Dr. Saheed Osupa o. In fact, tá a bá fi làákàyè wú dáadáa, wọ́n dúró tán, wọ́n dẹ̀ wà lóyà pẹ̀lú Dr. Síkírù Àyìndé Barrister. Ẹ lọ wo gbogbo album tí Saheed Osupa ti ń ṣe láti ìgbà tí Barrister ti kú. Kò sí rẹ́kọ̀dù kan àbí album kan tí Osupa máa ṣe tí wọ́n ní dá orúkọ Dr. Síkírù Àyìndé Barrister sínú ẹ̀. Ẹ lọ wo, mo fún yín ní assignment. Ìwọ tó ṣe kọ́ńtẹ̀kọ̀tọ̀ tẹ́nu ẹ̀ ń yọ̀, mo fún ìwọ náà lọ ṣèwádìí, lọ gbá ìsáàṣì yẹn. Láti ìgbà tí Dr. Síkírù Àyìndé Barrister ti kú ní ìsínà 2010 tí wọ́n ti kú, any album tí Òṣùpá ń ṣe láti ìgbà náà wọ́n ń dárúkọ Dr. Síkírù Àyìndé Barrister sínú ẹ̀. Kò sí, ẹ lọ wò dáadáa. Ó ti di album mélòó tí Alhaji Wasiu Ayinde ti ṣe tí wọ́n ti acknowledge ọ̀gá wọn. Àkọ́kọ́ nìyẹn o. Àbí tí wọ́n ti ṣe àdúrà fún wọn yàtọ̀ sí èyí tí wọ́n ṣe nígbà tí wọ́n kú tó fi kì wọ́n tán. Àṣeyẹlẹ̀ làbọ̀ wá bá o. Eléyà á jẹ́kọ̀ọ́ fún wọn náà. Ipòkípò tó bá wà, má gbàgbé ẹni tó fi iṣẹ́ àbí ọ̀nà tó ti ń jẹun àbí ipò tó wà, má gbàgbé ẹni tó gbé ẹ débẹ̀ o. Law of karma is real. Ìgbà tá a bá fi wọn fúkà, òun náà fi wọn fún yàn o. Eléyìí dẹ̀ wá jó ń yé mi, ó jẹ́ kó ìyá ayé yé mi pé bókun bá jẹ lọ, ọgbọ̀n á jẹbọ o. In tó bá ṣe fún èèyàn ni wọ́n á ṣe fún ẹ o. Ẹ̀kọ́ lè fẹ́ ká fi eléyìí kọ́. Ìdà tó bá fi pa èèyàn, wọ́n á fi pa ẹ o. Má bá tọmọlàkejì ẹ jẹ́. Má bá tọmọlàkejì ẹ jẹ́. Ìwọ tí ẹ wá rò pé pààyàn náà ò bá tèèyàn jẹ́. Ẹnu ẹ tó fi ń bá tọmọlàkejì jẹ́ ńkọ́. Ìwọ
tó o bá mú ẹnu tó fi bá tọmọlàkejì jẹ́ lẹ́yìn wọ́n á fi ẹnu bá tiẹ̀ náà jẹ̀bi tó o ti ní síbẹ̀. ẹ jẹ́ aṣọ́ra ṣe yìí. n tó bá ṣe fún èèyàn ni wọ́n á ṣe fún ẹ o. tó o bá fi oògùn májèlé nífẹ̀ẹ́ sóyìnbó ẹ̀ oògùn májèlé sóúnjẹ fún èèyàn tó bá pa èèyàn tó bá lo 1 million years láyé májèlé náà fi pa ẹ o. bọ́lọ̀ ṣe sọ nìyẹn májẹ̀mú ọlọ́run ni. ọ̀rọ̀ ọlọ́run máa ń bà mí lẹ́rù púpọ̀. even gan tó bá jẹ́ pé nílànà ọlọ́run ẹ lọ wo àwọn mùsùlùmí láyé àwọn ànábì tó ti kọjá wọn máa ní wọ́n ń ja ogun sọ́nà ọlọ́run. ẹ lọ wo gbogbo àwọn sàábé tí wọ́n jà ogun sọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run tó bá lọ jagun gbà yẹn wọ́n máa jagun wọn para wọn. ẹ lọ wo àwọn sàábé náà tí wọ́n ń jà sójú ọ̀nà ọlọ́run gbà yẹn ni o ọlọ́run ló ń jà fún o ojú ọ̀nà ọlọ́run ló ń jà fún o tó ń pa èèyàn o. ẹ lọ wo gbogbo wọn ọ̀nà tó fi pa àwọn náà ni ṣé kí ni ìmọ̀ wọn ń ba ìmí lẹ́rù púpọ̀. ìwọ tó bá ba ti èèyàn jẹ́ mọ̀ pé wọ́n padà bọ̀ wá ṣe fún ẹ o. bó bá ṣe pa èèyàn wọ́n á pa ìwọ náà bẹ́ẹ̀. ẹ̀yin náà jẹ́ ká wo gbogbo àwọn alágbára yìí àwọn tó ti kọjá lọ àwọn olóṣèlú ni àwọn tá a ti ẹ̀ mọ̀ ẹni tá a mọ̀ àwọn politician tá a mọ̀ ẹ wo bí wọ́n ṣe kú ọ̀nà tí wọ́n gbà pa èèyàn òun náà ló máa fi pa èèyàn wọn náà má jẹ̀mú ọlọ́run nìyẹn ìwọ tó bá ti yé ẹ má jẹ́ kí n yà síbòmíì. Dr. Saheed Osupa wọ́n dúró lórí pé máa yìí kò jẹ́ kó ní nǹkan míì tó yẹ kó máa gbé ṣe kò jẹ́ kó ní ẹnì kankan tó yẹ kó máa gbé ọlá fún tó kọjá Dr. Sikiru Ayinde Barrister o nǹkan tí wọ́n dúró lórí nìyẹn o eléyìí wá jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu fún mi púpọ̀ ṣáà ní Dr. Alhaji Wasiu Ayinde èmi fẹ́ràn wọn púpọ̀ o mo fẹ́ bí ọlá mísíkì wọn mo sì ń gbọ́ ṣùgbọ́n interview kan tí mo gbọ́ nípa wọn tí ò fi jẹ́ kí n tiẹ̀ no kò wọ́ tiẹ̀ láyé let me fi hàn pé never in my life mo ń gbọ́ orin wọn di ọlá o ṣùgbọ́n pé mo wá láìkì àwọn ọmọ èèyàn gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ 2017 ni mo gbọ́ interview náà ní Teju Babyface eléyìí wà lórí ayélujára o gbogbo wa lè lọ wò ó Teju Babyface ó interview Dr. Sikiru Ayinde ó interview Alhaji Wasiu Ayinde wípé ta ni wọ́n láìkì jù nínú àwọn olórin ta ni mẹ́ńtọ̀ wọn gbogbo wa la mọ̀ wípé Dr. Sikiru Ayinde Barrister ni bàbá yìí ni pẹ̀lú ìfẹ́ adúrú ìfẹ́ tí bàbá yìí fi hàn ẹ wá gbọ́n tí Dr. Wasiu Ayinde sọ nígbà tí Teju Babyface máa ní ta ni mẹ́ńtọ̀ yìí ta lè láìkì jù ni I love King Sunny Ade mo dé láì mú báyìí Sunny Ade ń bo Sunny Ade báwo níbo ni Sunny Ade wà nígbà tí wọ́n ẹgbẹ́ aláìmoore èèyàn. onílára ẹ̀dá wa aláìlè nílò òpònú ẹ̀dá aláìlè nílò àfìbíṣó lórí àṣesílẹ̀ ló ń gbà ìwọ́n sọgbà tó mọ̀dí kó rárí ìfẹ́ ẹ̀ dìyẹ. wá wò pé n tí máa ṣe fún bàbá yìí ò dá o kò dá o dájú bí bàbá yìí ṣe wàhálà tó dájú bí bàbá yìí ṣe wàhálà tó pé kọ́mọdé ìjẹyàn kọ́mọdé ìgòkè láyé ìwọ wa lọ ṣe interview ìwọ wa ní I love King Sunny Ade ó ti di orin mélòó tó ti kọ́ ń pa Sunny Ade ṣé Sunny Ade ló ń kọrin bíi ṣé jùjú ló ń kọ ni lẹ́ni tó rí ẹ̀ tó gbé ẹ sókè ìwọ wa dé èèyàn tán ó wá mú pé ẹni náà kì í jẹ́ nǹkan kan kò dá o n tó wá fà á nìyẹn ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ ó wá gbé Dr. Saheed Osupa dìde kàyéfì olórin òun ni àtúbọ̀tán lélẹ̀ tẹ̀ ń wò yìí this is law of karma àkọ́kọ́ nìyẹn àkọ́kọ́ lélẹ́yìí o ìdí tó fà á nìyẹn Dr. Saheed Osupa dúró pé Sikiru Ayinde Barrister bàbá yìí jìyà lórí Fuji music yìí bàbá yìí ló ṣe wàhálà táwọn ń jẹ lẹ́nìí àwọn gbọ́dọ̀ gbàgbé bàbá yìí báyìí ẹnikẹ́ni tó bá fẹ́ máa tọ́jú bàbá yìí mọ́lẹ̀ no tí ò bá fún bàbá yìí ní ọ̀nà bàbá yìí náà ti kọrin kọjá onítẹ̀yìn ò bá fún òní respect tóun bá deserve òun á béèrè àwádìí sọ pé bàbá yìí ti wá kú tán kí a máa tọ́jú bàbá yìí mọ́lẹ̀ kí a máa fún ní ọ̀nà ẹ̀ wá ń pera yín pé Fuji mi ẹ̀yin ń pera yín ní ohun àná Fuji kódà n tó fa lélẹ́yìí o àkọ́kọ́ lélẹ́yìí tí Dr. Saheed Osupa ṣe bínú tán pé tí gbogbo bá danú lẹ̀ tá a bá ń wò kó máa lọ báyìí bó ṣe máa lọ títí láéláé nìyẹn at the end of the day
àmàlẹ́gbẹ̀ni yìí ni bàbá yìí ni founder of Fuji music tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí. ẹlẹ́ẹ̀kejì rí pé Alhaji Kollington Ayinla ṣe pàdé kan ní ẹjọ́ mẹ́ta yìí tí gbogbo àwọn olórin pátápátá ni wọ́n wá. Kí ló dé? Alhaji Wasiu Ayinde ò kì í rí General Kollington bíi pé àwọn gangan ló jẹ́ number 1 báyìí. Yeah, because lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister General Kollington Ayinla ló kò sí no doubt kò kí ń yí àwọn ẹlòmíì tẹ́ ń bí gbé Alhaji Wasiu Ayinde. No, even lẹ́yìn Alhaji Kollington Ayinla àwọn èèyàn sì yá pẹ́rẹ́pẹ́tẹ́ àwọn tó mọ̀ ní ọmọ tó bá jẹ́ pé tọ́lọ́run bá kàn ti gbọ́lá fún èèyàn Ọlọ́run bá lóun ti dé òde náà nìyẹn. àwọn olórin pọ̀ rẹpẹtẹ kí lẹ́ ń sọ yìí ọ̀pọ̀ bàjẹ́ wo káṣíẹ̀ tó máa ká dọ́kítọ́ Alhaji Wasiu Ayinde àká bíi 10 kí lẹ́ ń sọ yìí. àwọn Ayinde kọmíṣánná ńkọ́ àwọn tó yẹ pé ìgbà rọ̀ pẹ̀lú Alhaji Wasiu Ayinde Sikiru Ayinde Barrister ni àwọn èèyàn dẹ́sà wà bá ńkọ́ kí lẹ́ ń sọ yìí kó tiẹ̀ tó kọ K1 lásánlásán kó tó kọ K1 àwọn èèyàn jápa ṣùgbọ́n tọ́lọ̀ bá lòun dé ó ti dé náà ni kò dẹ̀ sẹ́ni tó dispute kò dẹ̀ sẹ́ni tó sọ pé náà báwo lọ́nà ṣe ṣe ṣùgbọ́n èyí tó wá tọ́ sí ìwọ ni pé ó jẹ́ kó máa fún ẹni tó kàn ní respect gẹ́gẹ́ bá àwọn ọmọ lẹ́yìn ṣe ń fún wọn náà. àbẹ́rí pọ̀rọ̀ ìrẹpẹtẹ ó lẹ́tùkẹ́ Ogbenutan ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu arákùnrin òtítọ́ korò tí wọ́n ṣe lálàyé nínú fídíò yìí ǹjẹ́ yìí náà faramọ́ gbogbo ohun tán sọ yìí àbí ojú wo lẹ tún fi wò ǹjẹ́ jẹ́ faramọ́ wípé lóòótọ́ King Wasiu Ayinde wọ́n recognize Alhaji General Kollington gẹ́gẹ́ bíi number 1 nísìn àti pàápàá ǹjẹ́ wọ́n tiẹ̀ máa ń kọ̀ láti máa bọ̀wọ̀ fún olóògbé Sikiru Ayinde Barrister tó jẹ́ ọ̀gá wọn gan nídìí iṣẹ́ yìí tó kàn lè gbéṣẹ́ ilé wọn lọ́wọ́. Kí ló opinion ti yín? Ẹ máa jù sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi like, ẹ máa bá mi share fídíò kó máa lọ. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.